Oríṣiríṣi àyájọ́ ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé. Àyájọ́ àwọn òbí lágbàáyé, àyájọ́ àwọn bàbá lágbàáyé, àwọn bàbá dáadáa, bàbá gidi, bàbá rere, bàbá kẹ̀. Àwọn ìyá wa oríṣiríṣi ìpele láti ẹ̀rọ ṣe fún wọn láì rẹ̀. Àyájọ́ olólùfẹ́ gan rẹ̀. Àmọ́ ní ti òní yìí, àyájọ́ àwọn èwe lágbàáyé ni à ń ṣe tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà sì ń sọ gbogbo kẹ̀kẹ́ láti fi rírì àwọn ọmọ wa láti fi hàn pé ọmọ ni wọ́n. Lónìí yìí ní ikọ̀ àwọn ètò African Children's Network TV tẹ̀tí mọ̀ bẹ́ẹ̀ ni mo wú la jáde la kú kẹ́bẹ́kẹ́bẹ́ pé ká jáde káàkiri kí a wo bí àwọn ìwé bínú wọn ṣe ń dùn sí ọgbà bẹ́ẹ̀ la wá wò pé oríṣiríṣi àwọn bí ló yẹ ká lọ wò yóò sì dá o tá a bá lọ sí ilé àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá fún ìdí kan tàbí òmíràn ipò yẹ ká lọ múnú wọn dùn. Ìdí nìyí tí a fi wá sí ibi tí a wà yìí lónìí tí a sì fẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí a múnú àwọn èwe wa dùn nítorí pé ọmọdé ò ní làgbà ọ̀la. Wọ́n sì sọ fún wa wípé bí àròmọdìyẹ bí ò bá kú kékeré yóò di àgbàlagbà. Ekele iye tí ò bá dáadáa rí pé kò ní kú kékeré lágbára Ọlọ́run lágbára lẹ́nu àti kú ní kékeré o. Ẹ dàgbà ẹ dògbò o. Ní apá òsì níbi tí mo ní àlejò kan fún yín onílé ni wọ́n àwa sì lálejò àmọ́ ní ọgbà bá a ṣe sọ̀rọ̀ yìí wọ́n ti di àlejò wa. Mo fẹ́ jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ kí wọ́n dárúkọ wọn kí wọ́n sì bá wa sọ̀rọ̀ nípa àyájọ́ ọjọ́ òní gan síwájú kí a tó máa fi ọ̀rọ̀ wá àwọn ọmọ wa lẹ́nu. Ẹ ṣé gan ni ẹ̀fọ́ adarúkọ. Orúkọ mi ni Mrs. Joy Taiwo. Mo jẹ́ ìyá ní ilé OYIZA Ophanage Home Foundation tó wà ní ibi tá a ti ń gbà yín lálẹ́ tàbí tí ẹ ti ń gbà wá ní àlejò. Ẹ bá mi fún wọn lábọ̀. Ẹjọ́ báwo tá a bá ń bèrè ẹni léèrè àyájọ́ àwọn ìwé lágbàáyé àwọn èèyàn kàn máa ń fetí gbọ́ ni. Báwo ni ìtàyájọ́ àwọn ìwé lágbàáyé bò ló ṣe jẹ́ gan? Kí ni àyíká tí ó jẹ́ bí àyájọ́ tó ń ṣe ń bẹ̀? Àti pé pàápàá jùlọ ní ibi tí a wá yìí ní ilé àwọn ọmọ tí a gbà kúrò ní àwọn ìlú àbá fún ìṣe kan báwo ló ṣe ń ṣe nínú ọ̀rọ̀ wọn tó ń jẹ́ kí bá a ṣàlàyé fún àwọn tó ń wò wá. Àyájọ́ èwe lágbàáyé Children's Day ó jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ internationally láti mọrírì àwọn èwe láti celebrate wọn láti pàkíyèsí àwọn òbí sí ẹ̀tọ́ ọmọdé àti bí a ṣe ń tọ́jú àwọn ọmọdé àti oríṣiríṣi ìwà táwọn máa rí ní stages tí àwọn ọmọ ṣe ń dàgbà ìwà tó wọ́n máa wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jùlọ pàápàá jùlọ láti jẹ́ kí àwọn òbí túmọ̀ bí a ṣe ń tọ́jú ọmọ sí àwọn ibi tí wọ́n bá ti ń tó ti dàbí pé bóyá wọ́n ti ń wọ́n ṣe àṣetó àti ibi tó bá ti jẹ́ pé bóyá wọ́n tún ṣe àṣejù torí àwọn òbí nìyàn máa ṣàṣejù fún ọmọ òun là máa ń pè pé kéèyàn máa over pamper ọmọ ṣe máa wọn ìwà ìbàjẹ́ tí òbí mi ò ní mọ̀ so ó jẹ́ àyájọ́ tó fi ń ṣàjọyọ̀ àwọn èwe tí àwọn èwe náà fi mọ̀ pé ọjọ́ ìní títí wọn ni wọ́n á celebrate nǹkan tó bá wù wọ́n tá a bá ní níkàápá ká ṣe fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún irú ilé orphanage tẹ wá yìí àwa náà máa ń ṣe àyájọ́ àwọn èwe nítorí pé ẹ̀bùn ni ọmọdé jẹ́ nínú ilé ní àwùjọ àti ní gbogbo àgbáńlá ayé a mọ̀ pé ilé tí ò bá tí ì sí ọmọ kò tí ì rí lì sí adùn bẹ́ẹ̀ ẹ̀bùn ni wọ́n jẹ́ fún wa so ẹ̀bùn náà tún jẹ́ fún wa bá a ṣe wà nínú ilé OYIZA Ophanage yìí nítorí wípé a fẹ́ kí àwọn ọmọ wa kó wà lójú títì lójú pópó níbi tí danger oríṣiríṣi tó ti lè ṣẹlẹ̀ sí wọn so àwa náà gẹ́gẹ́ bí orphanage a máa ń celebrate àwọn ọmọ wa àwọn èèyàn náà dẹ̀ tún máa ń wọ bí wá láti wá celebrate àwọn ọmọ wa. Ẹ ṣé gan ẹ bá mi fún wọn láti ọwọ́ tó kàn wá. Àwọn nǹkan náà wà ní pé ẹlòmíì máa parọ́ mọ́ pé torí bàbá mi tàbí ìyá mi tí ò sí bẹ́ẹ̀ èmi
ló fà á nínú page báyìí ṣé àwọn ọmọ tí àìsàn àṣojú lẹ́nu tẹ̀ ń tọ́jú ṣé àwọn náà ṣó ní ọ̀nà kan tẹ̀ ń gbà bá wọn wí bóyá wọn bá ṣe nǹkan tí ò dáa ṣó níbẹ̀ tó bá wọn wí bí ìbáwí bàbá àti bẹ́ẹ̀ni ìbáwí wà o nítorí pé ọmọ tí àbá bá wí ìdàkudà ló máa dà sí ìgboro ọmọ tí wọn ò bá ti tọ́ dáadáa ẹ rí i pé kò ń ṣe fámìlì yẹn tí ò tọ́ dáadáa nìkan ló máa dà láàmú o ó máa da orílẹ̀-èdè gan láàmú òun la ṣe ń rí oríṣiríṣi terrorism tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní òkèèrè lọ́hùn ó jẹ́ pé àwọn ọmọ kéékèèké tí ò ní òbí tàbí tó lóbí gan wọ́n á sá kúrò lábẹ́ òbí àbí wọ́n ṣáà lọ fi wọ́n síbì kan àti bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ibi wọ́n á rìkúùtù wọn sínú ìwà ìburúkú àti bẹ́ẹ̀ lọ wọ́n á dàdúgbò láàmú wọ́n á da odidi state láàmú á wá di pé wọ́n da orílẹ̀-èdè láàmú so ìbáwí wà fún ọmọ ní anywhere especially ní bíbá ọmọ tó bá ṣẹ̀ ó ní bá a ṣe ń báwí punishment tí ò ní di child abuse wà fún ọmọ ìbáwí tí ò ní di pé bóyá ó la àpá ó la nǹkan burúkú tàbí tó lè cut life ọmọ short ó wà níwọ̀nba bóyá lọ kúnlẹ̀ síbẹ̀ yẹn ni bóyá lọ pọnmi ni bóyá lọ fọ ọbọ ni punishment náà ni but they are positive punishment to correct the child tàbí bóyá wọ́n bọ́ ṣe pín sweet yìí ọmọ tó hùwà ìbàjẹ́ tó hùwà tí ò dáa àní fún ẹni sweet yìí mu a máa fún later o ṣùgbọ́n time tí gbogbo èèyàn ń fún tó ń la yẹn àní fóun so ìbáwí wà ní ilé àwọn ọmọ aláìní nítorí pé àfẹ́ kí ìyà tún jẹ wọ́n lẹ́ẹ̀mejì ìyà kan ti jẹ wọ́n tẹ́lẹ̀ tán fi dé ìyà mi ò tún gbọ́dọ̀ jẹ wọ́n tó ń bá yàn ní ìdàkejì lọ́jọ́ iwájú nípa àìbáwọn wí wọn ìyà yẹn ti jẹ wọ́n lẹ́ẹ̀mejì nìyẹn ó ṣe jẹ́ mi. ṣe gan ni mo gbọ́ pé wọ́n sọ pé àwọn ọmọ tó bá wà ní ibi tán ti ń tọ́jú wọn tí wọn ní òbí pé wọn ì lọ ilé ẹ̀kọ́ wípé wọ́n kàn ń tọ́jú wọn náà ní pé kò sí àǹfààní láti lọ ilé ẹ̀kọ́ fún wọn ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ ni. kò rí bẹ́ẹ̀ sàn ní bíbá yìí o ní OYIZA Orphanage kò rí bẹ́ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé ní Ọ̀yọ́ state àmọ́ra wa wà tá à ń ṣe irúṣẹ́ báyìí rí bẹ́ẹ̀ mi wá lè sọ ní state lómi ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nítorí pé kéèyàn tó ní irú bí báyìí náà òfin wà lọ́dọ̀ ìjọba lọ́yọ̀ state àti federal level so wọ́n á dẹ̀ yẹ àyíká wò wọ́n á wò pé kí ni o fẹ́ máa ṣe àwọn tó fẹ́ nírú nǹkan báyìí kí ló fẹ́ máa ṣe kí ni ìpèsè tó ní fáwọn ọmọ yẹn so àwọn ọmọ wa ń lọ léèwé láti primary dé secondary títí dé university bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ní ọ̀dọ̀ wa ń bíbà àti ní graduate 4. ẹ bá mi fún wọn látọ̀rọ̀ fún wọn. nípa pé national diploma àwọn tó lọ poli àti ní 2 lọ́wọ́lọ́wọ́ báyìí a ní 12 tó wà ní yunifásitì. ẹ bá mi fún wọn látọ̀rọ̀. secondary àti primary ẹni tí ò bá wá tó bá yẹ pé bóyá orí ọmọ yẹn náà gbogbo èèyàn kọ́ ló ìwé yé ìwé òye ọmọ mi ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ló yé ṣùgbọ́n bó bá tiẹ̀ wá jẹ́ pé ìwé yẹn ò wá tiẹ̀ wá yé á tiraka ṣáà ní sọ pé kó gba sátífíkẹ́ẹ̀tì ti secondary school àwọn àfisí ẹnu ìkọ́ṣẹ́ yunifásitì ti ẹnu ìkọ́ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ mọ̀ yanjú iṣẹ́ ọwọ́ nípa ti iṣẹ́ ọwọ́ yẹn àti ṣe freedom fún ọmọ 5 èyí tó kọ́ bábà èyí tó kọ́ tailoring èyí tó kọ́ hairdresser tó dẹ̀ yẹ pé they are living their best. nípa bẹ́ẹ̀ àti àwọn tó ti dàgbà tó dá wà àti pé nǹkan tá à ń pè ní send forth ọmọ yìí ti kọ́ṣẹ́ owó dẹ̀ ti kúdò ara rinṣẹ́ àgbálé àgbà ṣọ́ọ̀bù a pe àwọn ìjọba tó mọ̀ pé à ń ṣe irúṣẹ́ báyìí tá a máa ń fún ní rìpọ́ọ̀tù lóòrèkóòrè pé bí báyìí níṣẹ́ dé dúró ọmọ báyìí ló wọlé lẹ́yìn ọmọ báyìí ló jáde ibi tó lọ rí tí ò sí ilé tí ò gbọdọ̀ máa ṣojú wọn ẹ máa bọ̀ ẹ wá bá wa yí ọmọ yìí sí o ó ti dàgbà ó ti tó dúpọ̀ ó kúrò ní abẹ́ òrùlé orphanage àdẹ́sẹ̀tì ẹ̀ ọ́ ó sì graduate sí yunifásitì ti ilé ayé. ọ̀rọ̀ ńlá mo fẹ́ bí ìlọ́wọ́ yìí kí ni àwọn nǹkan tí ẹ rò lọ́kàn tàbí tó mú un láti ṣe ìdásílẹ̀ ìlú tàbí ẹ̀kọ́ bóyá láwọn akókó máa rówó tàbí nǹkan ló ń gún yín ní kẹ́sẹ̀ ní kẹ́ fi ṣe àgbékalẹ̀. ẹni tó bá dá irú bíbá ilẹ̀ nítorí owó yóò padà ti pa ni o
torí àwọn kan tó yẹ pé wọ́n wá bá wa bá a ṣe jọ́mọdé àti ní experience tó more than 25 years nípa pé ẹni tó dìdì dá OYIZA Orphanage lẹ̀ kò sí mọ́ so ìyá tó dálẹ̀ ti ṣàìsí ṣùgbọ́n àwa èmi jẹ́ bí ọmọ sí ìyá yẹn mo dẹ̀ ti gbé for 18 years now going to 19 years by December 2nd ni mo ti gbà á lọ́wọ́ wọn December 2nd ló máa pé 19 years this year so mo ti rán ẹ̀ for 19 years but while she was alive tó jẹ́ pé àjọ ń gbé náà ìyá mi ṣe nǹkan mo mójútó àtijọ́ ṣe for over 25 years so nípa pé ẹni tó bá torí owó dárùn nǹkan báyìí lẹ̀ kò ní lè sustain ẹ̀ ó máa padà ti bẹ̀ ní kòkò sówó ń bẹ̀ ṣé owó tó wọ́n fún ẹ pé gbà ìtọ́jú ọmọ ló fẹ́ kó sápò ààrẹ tó bá kó sápò ààrẹ yóò pa ọmọ náà lára ká ṣe jókòó ìtẹ́ bá wojú gbogbo àwọn ọmọ wa ẹ̀rí ọwọ́ tọ́jú lára àbí iṣẹ́ ọmọ kan wà bí tẹ́ máa wò pé kò jọ ọmọ tó wà nínú ilé òbí ẹ̀ àbí tó bá tún máa dájú ọmọ tó wà nínú ilé òbí mi lọ ní sọ pé gbogbo òbí o àwọn ọmọ wa tún dùn wò ju àwọn ọmọ mi tó wà nínú ilé òbí mi lọ ó fi hàn wípé gbogbo ohun tí a bá ń rí gbà à ń lò bó ti tọ́ àti bó ti yẹ oúnjẹ ni owó ni tó kò èèyàn ò lè torí owó dárú bíbà ìsílẹ̀ yóò padà short it down torí nígbà tí ò bá rówó yìí yóò wà frustrated á dẹ̀ ṣe kí ni á pa ìrìnàjò yẹn tì àti ráwọn tó ti pa á ti tán ti bọ́ ọmọ ọ̀dọ́ wọn lọ fún ìjọba pé àwọn ò ṣe mọ́. àwọn kà mọ́ ẹ ṣe gan-an ẹ̀yin gbogbo àwọn tó wà wò wá nílé kí ni àwọn nǹkan tí ẹ rí tí ó jẹ́ bí ìpèníjà tí ẹ fẹ́ sọ fún wọn bóyá láti ṣe ìrànlọ́wọ́ ni tàbí àwọn nǹkan bí tó wà lọ́kàn tí ẹ fẹ́ bá àwọn ènìyàn sọ. ẹ ṣe sá ìpèníjà pọ̀ gan ni ní ilé àwọn ọmọ aláìníyàá ní gbogbo ibi kò ṣe ti ọ̀dọ̀ wa nìkan ìpèníjà àkọ́kọ́ ni wípé ayé tá a wà nísìnyí oúnjẹ ti wọ́n gan-an téèyàn bá gbé báàgì ráìsì márùn-ún wọ bí ilé ní dájú wa lóòótọ́ lójú ẹni a ò bá kó báàgì ráìsì bọ àwọn ọmọdé ń jẹun bí adìyẹ ni a dẹ̀ ní àwọn ọmọ bíi 48 children nọ́mbà wọn ọ̀dẹ̀ dúró ó máa ń increase ó dẹ̀ lè decrease ó depend àwọn ọmọ tá a bá hand over padà fún ìjọba àbí arọ́ ọmọ arí òbí àdẹ̀dá padà fún òbí ẹ̀ so oúnjẹ yẹn máa wọlẹ̀ ni so a need oúnjẹ ìrànlọ́wọ́ oúnjẹ lóòrèkóòrè èyí tó tún dàbí ẹ̀ ni pé educational sponsorship pé lórúkọ èmi àtẹbí mi o mo fẹ́ sponsor ọmọ kan níbí ìbàdàn a máa bá wa sanwó school ọmọ náà bọ́n bá lè ṣe yòókù àwa lè gbé yòókù pé bóyá a fẹ́ ràwé wọ́n lè máa decide àti máa bá wa sanwó school nítorí pé kò sí school ọ̀fẹ́ àwọn ò dẹ̀ fi ọmọ sí tìjọba nítorí pé àwọn ọmọ wa fẹ́ kọ́ máa tètè catch up a máa fi wọ́n sí ilé ìwé aládàáni so ìyẹn ó jẹ́ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé a fẹ́ kí àwọn èèyàn máa donate àwọn nǹkan tó wúlò fún ilé àwọn ọmọ aláìníyàá eléyìí mo fẹ́ tẹnu mọ́ dáadáa nítorí wípé a máa bani nínú jẹ́ nígbà tẹ́lómi bá ń kó nǹkan wá pé ẹ̀bùn rèé o káàdé sí tó dẹ̀ jẹ́ pé ẹ tún máa bá ilẹ̀ tí ẹni yẹn gbá nínú ilé ẹ̀ bí pé yàn gbálẹ̀ lẹ́yìn tó ṣa gbogbo àkísà nínú ilé tán ó wá gbá ilẹ̀ gbá gbogbo lọ́tí tó kó dà mọ́ pé òun lọ fún àwọn ọmọ aláìníyàá lẹ́bùn èyí máa ń bani nínú jẹ́ gan tó yẹ pé ẹlòmíì á gbé nǹkan wá báyìí tá a bá ṣí bá òórùn rẹ̀ gan lásán á kàn gbé lọ síbi tí à ń kólẹ̀ sínú ẹlòmíì ò mọ ohun tí à ń fún yàn nǹkan yẹn gbúdọ̀ wà bó o ṣe fẹ́ kó rí lára ẹ̀ bàtà ló fẹ́ fún wọn ni má fún wọn ní bàtà tó ti ya náà fún wọn ní bàtà tó ń máa rí wọ̀ kó ṣe lè tó ti ya tó mọ̀ pé ìwọ gan ò lè lò mọ́ nǹkan tó máa wúlò nìkan máa fún àwọn ọmọ nílé àwọn aláìní tó bá jáṣọ ni kó dùn rí tó bá jẹ́ bàtà ni kó dùn rí èyí tó tún dàbí ẹ̀ ni pé a ti ní ilé ara wa ibi báyìí ìyàgbé ni for more than 20 years so a nílò ìrànlọ́wọ́ ibẹ̀ ìfẹ́lẹ̀lẹ̀ ní challenge ìbàdàn tá a bá fẹ́ síbẹ̀ á pè yín kíkẹ́ wá bá wa mú kíkẹ́ bá wa gbé sí ayé ìráwọn náà rí pé bíbá ẹni OYIZA wà nísìnyí a nílò ilé ni àwa rà á tún ṣe a nílò àwọn nǹkan nú ilé a ti wà ń bí for more than 25 years so gbogbo tó wà ń bí for 25 years ẹ mọ̀ pé yóò ti wíìkì chair bed gbogbo ẹ̀ ó ti wíìkì a nílò àwọn nǹkan nú ilé tuntun bíi chair bíi bed bíi mattress àti àwọn nǹkan ìdáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n má gbà yín ní àkókò. ẹ ṣe gan ni ìgbà tí wọ́n sọ̀rọ̀ lọ èmi gan gbogbo tẹ́lẹ̀ bá wù mí láti rí pé ó jẹ́ ìtara fún mi mo máa ń fi àkókò yìí bẹ̀ gbogbo ẹ̀yin olókoòwò ńláńlá àti
àti olókoòwò kéékèèké gbogbo ẹ̀yin tí oríṣẹ́ igi ọlà fún láwùjọ ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ ní oore ọ̀fẹ́ kan láti lè kó ipa ní ara àwọn nǹkan tí wọ́n ti kà sílẹ̀ lẹ́yìn oríṣiríṣi ìpèníjà ńlá ni ẹ dákun ẹni pé ẹni tí ó bá tọ́jú ẹlẹ́ni ló máa ní tọ́jú òun náà a ṣe fi àkókò yìí rọ̀ yín pé gbogbo àwọn nǹkan tá a bá ti mọ̀ pé kò dáa fára àwa gan pé àwa gan a lè lò ó ẹ má ṣe jẹ́ ká mú wá ó ń dáa ká má ṣoore ju ká wá ṣe oore tó jẹ́ wípé ẹni tá a ṣe fún yóò máa padà ṣe pé àríwó kí leléyìí nítorí pé jẹ́ kí a fi náà jóra wa o tó tó di pé a fi náà jó ọ̀rẹ́ lórí gbogbo àwọn ọmọ tí a sì ń wò lọ́jọ́ òní kò sẹ́ni tó mọ ọmọ tí ó sì wọn ẹni tó bímọ olóògbé kì í ṣe gbogbo yá ó gbóyè ìjọba ìmọ̀ ẹni ọmọ sí nítorí dé ìyá lè ṣòro fún táyé ló ti pé kẹ́hìndé ni yóò sanwó iná padà ẹ dìde ìrànlọ́wọ́ ẹ jọ̀wọ́ tí ẹ bá mọ ìtara tí olùdásílẹ̀ èdè ń sọ̀rọ̀ tó bá yẹ pé wà láàrin wa ẹ mọ̀ pé ọ̀rọ̀ náà ká wọn lára ó dùn wọn gan òní ní àyájọ́ ìwé kò lè kó bàjẹ́ pé kó tutù àmọ́ nítorí bẹ́ẹ̀ a kàn fẹ́ kẹ́yìn náà mọ nǹkan tí wọ́n ń là kọjá kó má jẹ́ pé báwa ṣe ń dunú ibi tá a wà tínú wa ń dùn tá à ń jẹ oríṣiríṣi àwọn nǹkan wà tó ṣe pé inú wọn ò dùn ìdí àyájọ́ ìwé sì ni pé ká múnú gbogbo àwọn ìwé dùn àti àwọn tó ń kópa ń bẹ̀ tó ṣe pé tí kò bá lọ sí àwọn ni wọ́n dàbí igi ni tí ẹyẹ wà lórí rẹ̀ tí wọ́n bá gé igi ẹyẹ ó fò dànù gbogbo kò dàrú torí bẹ́ẹ̀ wọ́n nílò láti jẹ́ ká máa ṣe kóríyá fún wọn torí tá a bá ń rírú àwọn bí eléyìí nínú àwùjọ wọ̀ ní di bó ṣe dà lónìí ẹ wo gbogbo àwọn ọmọ yẹn ká ní wọ́n lọ tú wọn lẹ̀ tí wọ́n wá wà ní abẹ́ bíríìjì bó ní ìbá ṣe rí bó làwùjọ ìbá ṣe rí àmọ́ nítorí bẹ́ẹ̀ wọ́n ti kó wọn mọ́ra gbogbo àwọn ọmọ tẹ́ ń wò rí ẹ wọ́n ṣe rí fún apárìkọ ẹsẹ̀ kò sí kankan tí ọwọ́ ìyàwó à ń bẹ̀ nítorí ìdí èyí olódùmarè yóò ràn yín lọ́wọ́ olódùmarè yóò bùkún yín ẹ dákun ẹ wá sí OYIZA Orphanage láti wá ṣe ìrànlọ́wọ́ fún wọn gbogbo àwọn nǹkan tí wọ́n béèrè ẹ jẹ́ kí a ṣe fún wọn láti fún olùkọ́ tí wọ́n ti sọ̀rọ̀ ní àtẹ̀wọ́ látàárọ̀ ṣe wọ́n pé òní ni àyájọ́ àwọn èwe a sì wá fún ìdí kan tàbí òmíràn bí ó tilẹ̀ jẹ́ pé bí ò bá nídìí jẹ́ kúmọlú awá láti wá mú ní wọn dùn kò yẹ kí á jẹ́ kí gbogbo rẹ̀ pẹ́ ní bẹ̀rẹ̀ fún ní ọwọ́ ọ̀tún mi bíbí mo ní àwọn ọmọ tí wọ́n jẹjú ní gbèsè tẹ́yìn náà ń wò yìí a máa béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ wọn ẹ̀yin náà máa fọkàn láwa yìí kí lorúkọ yìí. Atẹ́rẹ́ Teslim ẹ ti tó ọmọ ọdún mélòó. Mo ti tó 13 years old. Tẹ́ ẹ ṣe wà yìí ṣe máa ń rẹ́rìn ẹyẹ rẹ́rìn máa ń rẹ́rìn ilé ẹ̀kọ́ wò lẹ́nu. Iṣẹ́ wo lẹ mọ̀ jù náà àwọn iṣẹ́ tó ń kọ́ ni tó jẹ́ pé iṣẹ́ yẹn mọ́ gan ẹ bá jí lójú oorun. Social study kí ni social study? What is social study? Social study is the study of man and animal. Ẹ bá mi fọ́ mẹ́ láti ẹ̀wọ́ dáná. Pilot àwọn ọmọ ọkọ̀ òfurufú àwọn ọmọ òfurufú lágbára Ọlọ́run ọ̀nà àjẹkó wá sí ìṣẹ́. Àṣẹ ni lórí òṣìṣẹ́ ni lórí. Ẹnì kejì mi kí lorúkọ yín? Ẹ sọ̀rọ̀ sókè ẹ̀lúkú precious ẹ̀lúkú mẹ̀dẹ́mẹ̀dẹ́ ó jẹ́ wọlé fẹ́ràn jù ẹ fẹ́ràn rice gan-an ṣé alásèpọ̀ ní tán dín ata sí tàbí jollof rice èwo lẹ fẹ́ rẹ̀ jollof rice ẹ̀rọ ẹ̀yìn wọn jollof rice mẹ́rin máa fẹ́ jollof rice lágbára náà ní bẹ́ẹ̀ ti ṣe wà yìí kí ni àwọn nǹkan tẹ́ máa ń ṣe tó máa ń múnú yín dùn tẹ́ láìpẹ́ máa ṣe tó máa ń múnú yín dùn. kẹ́ máa jẹun kẹ́ máa ṣeré kẹ́dẹ̀ máa jẹun ẹjọ́ ẹ̀yìn tẹ̀ ń wò wá ẹ bá mi ran ọmọdébìnrin yìí lọ́wọ́ nípa pé ó ní ẹ̀bùn bọ́n ṣe ń di irun sí orí èèyàn ó lè wá lọ pé nǹkan tó máa ń múnú òun dùn gan jù nìyẹn ẹ kí n tó máa lọ tó fi èyí méjì sílẹ̀ ní gbólóhùn kan ẹni pé ó ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ìtọ́jú ẹni tó dàn jẹ́ kí
máa lọ nígbà tí mo fẹ́ fẹ́ ṣe o àpò yẹn mi bẹ̀rù àwọn ọmọ yín máa ṣe oríire ẹ ṣe ń pè ń tọ́jú wọn. ẹ ṣe ìbẹ̀rẹ̀ bá mi fún ọ láti ní àkọsí ìyá rí pé àrí òmìnira kan tí wọ́n ṣe ní gbèsè test tí wọ́n ẹ̀rọ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wa kí lorúkọ Òjó Kẹ́hìndé láti ọmọ ọdún mélòó lọ ti wà níbí tó bí 4 years láti gbà tẹ́ ti dé bíbí ṣé inú yín dùn àbí inú yín ò dùn inú yín dùn kí nìdí tí inú yín fẹ́ ń dùn. ẹ̀kọ́ àdẹ̀mọ̀ wọ́n máa tọ́jú wa pọ̀ kì í ṣàbúrú fún àwọn ọ̀dẹ̀mọ̀ máa ń ra. ẹ bá mi fọmọ ẹ látẹ̀wọ́. ìpele kí ló lẹ́wà ẹ ti wà ní ss kí ni bc5 lẹ́wà báyìí ọmọ ọdún mélòó ni 13 years oúnjẹ wo lẹ fẹ́ràn jù fẹ́ràn iṣu àtẹ̀yìn ẹ̀yìn ẹ̀rẹ́ ìgbọ́wọ́ ẹ bá wa kó iṣu àtẹ̀yìn wá o àti ẹ̀yẹ ìdẹ́dẹ́ àpò ẹ̀ mọ́bìnrin àpàṣẹ fún yín o iṣu àtẹ̀yìn ó ṣe pàtàkì àti ọmọdébìnrin tó lóun fẹ́ràn kó máa jẹ ìrẹsì pàápàá jùlọ ẹ ṣe gan. ní ara àwọn iṣẹ́ ilé bí iṣẹ́ ilé ṣe wà yìí iṣẹ́ ilé wo lẹ mọ̀ ṣe wà kẹ́ máa gbálẹ̀ ẹ mọ̀lẹ́ gbá gan tí ẹ máa ń gbálẹ̀ bí tẹ wà yìí ẹ máa ń gbálẹ̀ dáadáa ẹ sì mọ̀ gbá lọ́jọ́ iwájú kí nìkan tó wù kẹ́sì ẹbẹ dókítà kẹmọ fún abẹ́rẹ́ ẹmọ tí jẹ ènìyàn ẹmọ ìdí wa ní olórúkọ ẹ bá mi fún ọmọ ilé láti gbogbo wa jẹ máa ṣe agbára Ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ dì láyé Ọlọ́run á jẹ́ ká dì gbogbo nǹkan tó wù wá lọ́kàn tó ṣe wípé ó lè jẹ́ pé ògùn ẹlẹ́dàá wa kí Ọlọ́run Olódùmarè kó ṣe atọ́nà wa tá a fi máa dé nǹkan tó yẹ ká ṣe láyé. Ní títí ẹnì kẹrin tó wà bíbí àwọn ìwé pọ̀ bíbí o a máa kàn mú díẹ̀ ń bẹ nítorí ká má bàa gba àsìkò ẹ̀yìn èèyàn kí lorúkọ yín. John Omeza ṣé ọmọ èdè wo ni yín Haúsá ni yín Ìgbò àbí Yorùbá Ìgbò ni yín ẹ fi Ìgbò kí àwọn aráalé tẹ ẹgbẹ́dẹ àmọ́ ẹ ti gbọ́ Yorùbá ṣe rí ara àwọn nǹkan tí à ń jàǹfààní nìyí àtàbà ti lè wọnú ara wa tí Haúsá bá wọnú Ìgbò tí Ìgbò bá wọnú Yorùbá a rí i pé a máa gbọ́ èdè ara wa ẹ wọ ọmọ Ìgbò tí ń sọ Yorùbá lẹ́nu bá mi ṣe nǹkan tó fẹ́ jẹ́ kó ṣe ni pé láti ìgbà tó ti dé sí ilẹ̀ Yorùbá yìí láti bí ọ sí ibi bí náà bí ọ sí ṣé o fẹ́ràn èdè Yorùbá ṣé o máa bí dí ṣé o lè ká bí dí o lè ká bí dí nínú abidi àti ọ̀kan títí lórí ẹ̀wà èwo ló lè kà rẹ̀ abidi ó yá ká abidi fún mi. ìjì kìlìmì ní o ọ̀pìrì sísì tí ó wí yí tàdé o ó yá yí fún wọn jẹ́ kan rí ọ dìde kó yí ẹwọ́ mọ́ lẹ́yìn ọmọ kò sọ́wọ́ mọ́ sọ́wọ́ pàtẹ́wọ́ fún ẹwà pàtẹ́wọ́ fún ṣé kí n sọ̀tàn fún yín ṣé n sọ̀tàn fún yín ní ìlú kan ọmọkùnrin kan wà láàrin bí ọmọ ọdún kan tán bí ní ìyá àti bàbá rẹ̀ jà ní wàá fi ra wọn lẹ̀ orí olórí ló wá gbé ọmọ yìí ẹ mọ ọdún kan ṣé wọn kó tí máa mọ mú lọ́wọ́ wọn máa fún lọ́mú tí wọn kọ́ ọmọ yẹn lè kú àmọ́ nípa torí ọ̀fẹ́ Ọlọ́run ọmọ yìí ò kú o wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ àwọn tí wọn ò mọ̀ rí títí tọmọ yìí fi tó lọ ilé ẹ̀kọ́ jẹ́lẹ́sìnmi A for apple B for ball wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ yìí ṣe wá dàgbà ó lọ sí ilé ẹ̀kọ́ aládàáni àwọn public school ló lọ tán ti ń tọ́jú ẹ̀ títí àwọn olùkọ́ kan wà gan tó ṣe pé wọ́n ràn lọ́wọ́ tán bá sanwó school ẹ̀ ìyá jẹ́ ó ti wá fẹ́ ronú nígbà tí wọ́n fẹ́ kọ ẹ̀kọ́ àṣekágbá ìyẹn SSC tó fẹ́ kọ́ ó wá ń ronú pípí tóun bá ti kọ́ tán báyìí báwo ló ń ṣe fẹ́ kàwé sí múlé kàwé sí wọn á lọ kọ́ṣẹ́ ní jàre bí ó ti ń parí ìdánwò àṣekágbá ní June 2 oṣù kẹfà nígbà tó di ọjọ́ kẹta June 3 ó bá lọ fi rẹ̀ sí ẹnu iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ìránṣọ láìsí owó lọ́wọ́ ẹ̀ ó bẹ ọ̀gá rẹ̀ pé kí ọ̀gá kójọ kó ràn lọ́wọ́ torí pé òun lẹ́ni tó lè ṣàánú pípé kan gbà wọn pé tóun bá ti rí owó òun máa padà san owó náà fún wọn báyìí ni ọmọ yìí ṣe ń kọ́ṣẹ́ yìí lọ iṣẹ́ tó kọ́ tó sọ pé òun fẹ́ kọ́ fọ́dún mẹ́ta
ẹ nígbà pé láàárín oṣù mẹ́fà ọmọ ẹ ti mọ iṣẹ́ náà kò ní ìyá kò ní bàbá o ó sì bẹ̀rẹ̀ sí ní tọ́ ara rẹ̀ láàárín ọdún kan ọmọ tá à ń sọ yìí ti mọṣẹ́ dáadáa tó ti lè rán oríṣiríṣi aṣọ níbi tó ti ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni ìmísí Ọlọ́run ti bàlẹ̀ pé ó dẹ̀ lè lọ ilé ẹ̀kọ́ o ó ní òun náà torí pé Ọlọ́run máa ń mí sí ọmọ náà ní wọ́n á lọ báwo ni wọ́n á ṣe ṣe wọ́n ní ẹ̀mí Ọlọ́run ní kò lọ gba jáàmù wọ́n gba jáàmù ní 7,000 naira láyé ìgbà tá à ń sọ yìí bó ṣe gba jáàmù ó rówó nítorí pé ó ti ń ránṣọ ó ti ń rí ẹni tèrè ìjìtèrè ó gbàṣẹ́ ó gba jáàmù ó lọ ṣe jáàmù àwọn ọmọ nílé ẹ̀kọ́ ní fásitì gíga Ìbàdàn bí wọ́n ti rí admission inú ẹ̀ dùn pé òun náà ó tún wá jẹ́ iṣẹ́ tó yàn láàyò tó fẹ́ lọ ṣe nílé ẹ̀kọ́ ni wọ́n tún wá fún nílé ẹ̀kọ́ báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún kìíní kó rọrùn ó ṣàn kópa tó bá ti kúrò nílé ẹ̀kọ́ á lọ síbi tán ti ń ránṣọ ní àwọn alágbàṣe bíi stylist á lọ síbi àṣìṣe ńbẹ tó bá ti ṣe tán ìyọ̀wọ̀n owó tó bá rí á tún fi jẹun á fi sanwó ilé ẹ̀kọ́ báyìí lọmọ ẹ ṣe ṣe láàrin ọdún 4 ó parí ẹ̀kọ́ bó ti ń parí ẹ̀kọ́ tán báyìí bí àwọn òyìnbó ṣe wá nìyẹn tí wọ́n bá sọ wípé wọ́n nílò ẹni tó ṣe irú iṣẹ́ tó ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ pé wọ́n nílò pé kó má lọ sin irú ìlú kó jẹ́ kí àwọn wọ́n ṣe gbé lọ ní bá a ṣe sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ yìí ó ti wà lára àwọn tó ṣe pé wọn ò lè fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ ó ti kọ́ ilé ó ti ní ọkọ̀ àmọ́ kò tí ì fẹ́yàwó ó ní pé òun fẹ́ tọ́jú àwọn ọmọ tí kò ní ìyá tí kò ní bàbá torí pé òun mọ ìyà tí òun jẹ kó tó di pé òun débi tí òun lọ fún ẹ̀yin èwe tẹ́ wà ń bíbí lónìí àti ẹ̀yin tẹ́ ti kúrò ní èwe mi ò fẹ́ jẹ́ kẹ́ rí ara yín pin pé kẹ́ wá máa rora yín pin pé lè ní láárí tàbí torí pé kò sí bàbá mi kò sí ìyá mi pé mi ò lè dèèyàn ẹ lè dèèyàn sọ fúnra ẹ sọ pé mo lè dèèyàn sọ pé màá jèèyàn sọ pé màá lówó mi ò ní kúkú òjijì bọ́n ṣe tọ́jú mi èmi náà tún tọ́jú àwọn ẹlòmíì nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ máa sọ ní gbogbo ìgbà nìyẹn kẹ́ máa múra yín lọ́kàn lé ẹ má rora yín pin o ṣẹ́ gbọ́ ẹni tó bá sọ̀rọ̀ ìrònú pin fún yín pé ìwọ tó jẹ́ ìwọ pariwo máa sọ pé èèyàn ńlá ni mí èèyàn gidi ni mí mo dáa jù wọ́ gan tó ń sọ̀rọ̀ lọ tí ó ti yé yín torí pé ẹ̀ tí ìrira olówó ni yín gbogbo yín olówó olóríire ni yín àwọn gómìnà sínétọ̀ àwọn oníṣẹ́ ńláńlá òun ló wà láàrin yín bẹ́ẹ̀ là á ṣe rí o títí gbà míì ta tún máa padà wá àwa náà láti iléeṣẹ́ African Children's Network TV Network Children TV children tó wà bẹ́ẹ̀ ni pé à ń mójútó gbogbo àwọn èwe káàkiri òun ló jẹ́ kẹrin wà lónìí lára àwọn nǹkan táwa náà gbìyànjú láti fún yín òun lẹ́rí tí a kó sílẹ̀ lẹ́yìn ẹni tí ó jẹ́ kí èyí lè di mímúṣẹ tí ó ní ẹ̀yìn ìwé lọ́kàn òun ni ọ̀gá àgbà aṣíwájú Abíọ́nà Adékúnlé bá mi fún wọn látẹ̀wọ́. àwọn ènìyàn ní ìṣòro lọ́wọ́ àwọn onímọ̀ pé wọ́n máa yẹ kí n rántí àwọn ìwé lónìí àyájọ́ àwọn ìwé lágbàáyé pé ká gbé rẹ̀ sí fún yín ká fún yín ní ìwé kẹ́ máa fi kọ́ṣẹ́ ní ilé ẹ̀kọ́ ẹlẹ́rìn dòdò ní tá a bá ti ṣe tán sí ká dá rẹpẹtẹ lẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní máa mú kàn sí ara wa ní ọdún mi àgbàdúrà pé a ó tún lè ṣe jù báyìí lọ. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé lóko lẹ́yìn òdì àǹfààní ti wà fẹ́yìn náà láti wá ran àwọn ọmọ yìí lọ́wọ́ ẹ̀yìn àlàálà bó bá jẹ́ kéré bó bá jẹ́ ní ńlá bá a bá ṣe kò dáa tó ká ṣe tó tiẹ̀ kéré ẹ̀yin náà wá dá sí ètò kẹ́ ti ara àwọn ọmọ yìí kẹ́ fi sin Ọlọ́run ẹ má ti ara wọn ṣe Ọlọ́run ẹni tí ó ti ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ náà ni Bákàrè Saheed Ọláwálé ìyàgbọ́n lè dìbò ìdílé ìpínlẹ̀